A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Agbẹnusọ àná fún ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó Mudashiru Ọbásà ti padà fọhùn lẹ́yìn tí wọ́n yọ ọ́ nípò bí ó ti ṣe àpèjúwe ẹ̀sùn ìwà ìbàjẹ́ tí wọ́n fi kàn án ní àgbélẹ̀rọ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìkíni káàbọ̀ tí wọ́n ṣe fún un ní ilé rẹ̀ tí ó wà ní Joy Ògúnnáìkè GRA Ìkẹjà ní ọjọ́ Àbámẹ́ta, Ọbásanjọ́ tẹnumọ́ wípé ẹ̀rù ìyọnípò kò bá òun ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ tẹ̀lé ìlànà òfin. Agbẹnusọ àná ṣe ẹ̀sùn wípé ìgbìnrìn ọ̀tẹ̀ ni ìyọnípò rẹ̀ nítorí kò sí nílé bí ó ti fi ẹ̀sùn kan kọmíṣánná ọlọ́pàá wípé ó lọ́wọ́ nínú ọ̀tẹ̀. Ó ní àwọn agbófinró tí kọmíṣánná ọlọ́pàá darí ṣe ìkọlù sí ilé ìgbìmọ̀ àti ilé rẹ̀ ní Agége àti Ìkẹjà nígbà tí kò sí nílé, ti ẹbí rẹ̀ mọ́ inú ilé pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́pàá tí ó lé nígbà. Ọbásà ní òun jẹ́ agbẹnusọ kì í ṣe òpin ayé, ṣùgbọ́n bí wọ́n bá ní òun hu ìwà ìbàjẹ́ kí wọ́n pèsè ẹ̀rí. Ọbásà sẹ́ ẹ̀sùn ìṣòwò ìlú kúmọkùmọ bí ó ti ṣe yẹ̀yẹ́ wípé wọ́n ní òun fi 16 billion naira ṣe ilẹ̀kùn onírin, ṣé ó jẹ́ ògiri Jẹ́ríkò ni? Ó ní ẹ̀rù àti fi ipò agbẹnusọ sílẹ̀ kò bá òun nítorí kì í ṣe oyè ìdílé, aráàlú lòun ṣaṣojú, ẹ̀ẹ̀kẹfà rèé tí wọ́n yan òun sípò, ṣùgbọ́n bí ènìyàn bá fẹ́ ṣe nǹkan kí ó ṣe é dáradára. Agbẹnusọ àná ní wọ́n lo àǹfààní wípé òun kò sí lórílẹ̀‐èdè fi yọ òun nípò. Ìpínlẹ̀ Èkó jẹ́ ìpínlẹ̀ pàtàkì tí ẹnìkan ò lè tẹ́ńbẹ́lú. Nígbà tí wọ́n yọ agbẹnusọ àná Jókòtọ́lá Pẹ̀lúmi, ilé ìgbìmọ̀ ni ó wà, wọn kò sì ránṣẹ́ sí ọlọ́pàá. Nígbà tí wọ́n yọ Adéfúnmiláyọ̀ Tẹ́júoṣó, kò sẹ́ni pé ọlọ́pàá kí wọ́n má fi rẹ́dẹrẹ̀dẹ yí òun lára, kí wọ́n gbé ẹ̀sùn ìwà ìbàjẹ́ wọn nídìí. Bí ó ti gbóríyìn fún ìgbìmọ̀ Governance Advisory Council GAC àti gómìnà Babájídé Sanwó-Olú, ó ní ẹ̀gbọ́n òun ni ó jẹ́, a sì máa pe òun náà ní àbúrò rẹ̀. Ọjọ́ 13 oṣù Kínní ní ìdá méjì nínú mẹ́ta 2/3 ìgbìmọ̀ ológójì ènìyàn yọ Ọbásà nípò pẹ̀lú ẹ̀sùn àṣemáṣe, ìṣòwò ìlú kúmọkùmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Igbákejì rẹ̀ Mojísọ́lá Mìrándà ni wọ́n fi rọ́pò rẹ̀ ní kíákíá láti di agbẹnusọ obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn onígẹ̀ẹ́sì bọ̀ wọ́n ní wonders shall never end. Àrà mi ìrírí, mo rórí ológbò látẹ. Èyí ló dífá fún iléèwé ìmọ̀ jìbìtì orí ẹ̀rọ ayélujára lórílẹ̀‐èdè Yahoo Academy. Ìyàlẹ́nu ni ó jẹ́ wípé àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ẹkùn ìlú Benin ìpínlẹ̀ Edo ti ṣe àwárí Yahoo Academy ní Benin, níbi tí wọ́n ti ń kọ́ àwọn ọ̀dọ́ ọmọ orílẹ̀-èdè bí wọ́n ṣe ń lu jìbìtì orí ẹ̀rọ ayélujára. Níbi ìkọlù ni a gbọ́ wípé ikọ̀ àjọ EFCC ti fi ọwọ́ ṣìkún òfin mú afurasí oníjìbìtì 25 níbi ìdánilẹ́kọ̀ọ́ wọn. Ó jẹ́ ohun ìyàlẹ́nu wípé ènìyàn lè wò ṣùṣù kí ó sì dá irúfẹ́ ibi ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sílẹ̀ láti máa fi lu jìbìtì. Ó pani lẹ́rìn-ín wípé bí àwọn agbófinró ṣe ń dá ọkọ̀ dúró fún àwọn tí irun wọn ṣe lòdì láti mú àwọn ọmọ Yahoo, ní àwọn ojúlówó ọmọ Yahoo wà nínú yàrá ìkẹ́kọ̀ọ́ ní báyìí tí wọ́n ti rí ibi ìdánilẹ́kọ̀ọ́ wọn. Kí ni àrídájú wípé ibi ìdánilẹ́kọ̀ọ́ kan ṣoṣo ni ó wà? Wọ́n sì ní bí ènìyàn bá fẹ́ wá ojútùú sí ìṣòro, ó gbọ́dọ̀ wú ti gbòǹgbò ti gbòǹgbò. Àìsíṣẹ́ ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tó kẹ́kọ̀ọ́ gboyè máa rìn kiri. Wọ́n sì ní ọwọ́ tó bá dilẹ̀ ni èṣù ń yá lò. Bẹ́ẹ̀ kò sí ẹni tí kò nífẹ̀ẹ́ sí ìgbé ayé ìrọ̀rùn, yàtọ̀ sí ìwọ̀nba àwọn tí ó mọ̀ wípé asán ni ayé jẹ́. Kò sì sí bí ènìyàn ṣe máa rí ìgbé ayé àwọn olóṣèlú tí wọ́n ń kó owó èlò tí kò ní fẹ́ wá ọ̀nàkọnà láti lówó. Bí wọ́n sì ti ń ṣe èyí ni àwọn mìíràn ń pàdánù ẹ̀mí wọn sínú àmujù egbògi olóró àti ọtí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn adarí ẹgbẹ́ Movement for the Actualization of the Sovereign State of Biafra (MASSOB) ti ṣe àpèjúwe ààrẹ ẹgbẹ́ Ohanaeze tuntun Senator John Azota Mbata gẹ́gẹ́ bí ènìyàn pàtàkì tí yóò ní àtìlẹ́yìn àwọn ará ilẹ̀ Ìgbò. Nínú àtẹ̀jáde òní ni adarí ẹgbẹ́
Comrade Uchenna Madu ti ní MASSOB yóò ṣe àtìlẹ́yìn fún Ààrẹ Ohanaeze fún ìdàgbàsókè ilẹ̀ Ìgbò. Wọ́n ní síwájú àkókò yìí ni ẹgbẹ́ MASSOB ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ohanaeze Ndigbo fún ìlọsíwájú àwọn adarí àti ọmọ ẹgbẹ́ Imeobi. Àwọn yóò sì tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀ yìí. Ìyànsípò Mbata ṣe àfihàn òtítọ́ tí àwọn baba ńlá wọn fi ṣe ìṣẹ̀dálẹ̀ ẹgbẹ́ Ohanaeze Ndigbo ní ọdún 1976 nígbà tí wọ́n dá a sílẹ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ Igbo Union kí wọ́n tó yí orúkọ rẹ̀ padà sí Ohanaeze Ndigbo ní ọdún 1979. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn Kìrìsìtẹ́nì arìnrìn-àjò lọ Ilẹ̀ Mímọ́ láti ìpínlẹ̀ Adamawa, Taraba, Gombe àti Yobe tí wọ́n fi ọkọ̀ òfurufú gbé láti Yola lálẹ́ àná Ọjọ́ Ẹtì ti dé sí ibi àkọ́kọ́ wọn ní Jordan. Àwọn arìnrìn-àjò láti ìpínlẹ̀ mẹ́rin tí wọ́n jẹ́ 352 níye ni wọ́n gbéra ní pápákọ̀ òfurufú Madibo Adama láàrin aago 12:40 11:36 p.m. alẹ́ àná tí wọ́n sì balẹ̀ sí pápákọ̀ Queen Alia ní Amman, Jordan lówùúrọ̀ òní ọjọ́ Àbámẹ́ta láàrin aago 4:15 aago Nàìjíríà àti aago 6:15 aago Jordan, gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀. Gómìnà ìpínlẹ̀ Adamawa tí olórí òṣìṣẹ́ Edgar Amos ṣe aṣojú wà ní pápákọ̀ òfurufú Madibo Adama láti dágbére fún àwọn arìnrìn-àjò bí ó ti gbàdúrà ìgúnlẹ̀ ayọ̀ fún wọn. Bákan náà ni ó rọ̀ wọ́n kí wọ́n jẹ́ olùpamọ́ òfin ilẹ̀ Jordan àti Israel. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Òṣèrébìnrin àti olùpèsè sinimá Ẹniọlá Àjàó ti kéde ìgbésẹ̀ ìrónilágbára láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn tí wọ́n kọ́ṣẹ́mọṣẹ́ lóríṣiríṣi. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Àjàó ti fi ìmoore rẹ̀ hàn fún àṣeyọrí sinimá rẹ̀ Àjàkájù pẹ̀lú ìbùkún tí ó rí gbà lẹ́nu ìrìnàjò iṣẹ́ rẹ̀. Láti lè san díẹ̀ padà fún àwọn olólùfẹ́ rẹ̀ ni Àjàó fi ṣe àfihàn wípé òun fẹ́ yọ̀ǹda àwọn irinṣẹ́ fún àwọn tí ìmọ̀ wọn jinlẹ̀ nínú aṣọ rírán, irun ṣíṣe lọ́ṣọ̀ọ́ àti ojú oge ní ọjọ́ 26 oṣù Kínní. Lára àwọn irinṣẹ́ wọ̀nyí láti rí sewing machines, hair dryers, ring lights àti makeup chairs. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.